بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته ó kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé síbi ìjókòó wa ti alẹ́ òní èyí tí àwọn abẹ́ tẹ̀síwájú níbi fiqhul muamalat maliyya èyí tí a fẹ́ mẹ́nubà lónìí bi'idhnillahi ta'ala òun náà ni ọ̀rọ̀ tí ó dìrọ̀ mọ́ bai'u المواد المنتهية الصلاحية kí o máa ta àwọn materials kan tó jẹ́ pé ó ti expire ó lè jẹ́ oúnjẹ ó lè jẹ́ ohun èlò nítorí kó jẹ́ tó jẹ́ pé wọ́n ti kọ ìgbà tí ó expire wọ́n ti kọ sí la jẹ́ ní ó lẹ́tọ̀ọ́ sí mùsùlùmí sọ lẹ́tọ̀ọ́ sí fún èèyàn láti máa ta nǹkan yìí bí nítorí pé ara wọn kan tó wọ́n sọ pé àwọn ní bùkátà sí wọ́n pa àfẹ́ lò sáwá lè ta fún wọn bí kó tó di pé àwọn nǹkan tí ó ti expire yóò di ẹ̀tọ́ fún èèyàn láti tà torí pé ní ìpìlẹ̀ èèwọ̀ ní kéèyàn máa ta nǹkan tí ó ti expire èèwọ̀ ní mùsùlùmí rẹ̀ ta ṣùgbọ́n ìgbà tó di pé èèyàn tó lè ta ó ní kárí májẹ̀mú tá a fẹ́ wí alákọ̀ọ́kọ́ náà májẹ̀mú yìí ó ní wípé kọjá wípé nǹkan tí wọ́n fẹ́ tà yìí tó pé ó ti expire yìí lílò rẹ̀ ò lè fa ìnira fún èèyàn lílò rẹ̀ kò lè fa ìnira fún ẹni tó fẹ́ lò ní o àbí fún ẹlòmíì eléyìí jẹ́ àkọ́kọ́ torí pé tó jẹ́ pé lílò rẹ̀ ó fa ìnira fún èèyàn èèwọ̀ ni kéèyàn rarú ẹ o èèwọ̀ ni kéèyàn tarú rẹ o torí pé la darar wala dirar gbogbo tó jẹ́ pé ìnira gbogbo tó jẹ́ nira èèwọ̀ ni nínú Islam a sì gbọ́dọ̀ máa fara níyàn a gbọ́dọ̀ máa kó ìnira báyàn mo tó pé yọ́ máa fa ìnira fún àwùjọ láti máa fara ní ẹnì kejì àwọn wà àǹfààní kan bẹ́ẹ̀ àwọn àǹfààní kí á jèrè ń bí ká jèrè owó kan ni a máa fi ojú ọ̀nà bẹ́ẹ̀ fara ní àwọn èèyàn èèwọ̀ ni eléyìí èèyàn gbọ́dọ̀ ṣerú rẹ̀ eléyìí jẹ́ àkọ́kọ́ ó náà ní pé kó jẹ́ pé nǹkan yìí ò mú ìnira lọ́wọ́ kò lè fa ìnira fún èèyàn májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì ó ní wípé kó jẹ́ pé ń tó fẹ́ ta nǹkan yìí yóò ṣàlàyé rẹ̀ fẹ́ ń tó fẹ́ rà wípé ń tẹ́ fẹ́ rà yìí ó ti expire o tàbí ọjọ́ méjì ló kù tó fi expire o àbí ó ti expire ṣáájú o ìgbọ́dọ̀ ṣàlàyé eléyìí fẹ́ni tó fẹ́ ta ọjà fún kó jẹ́ pé yóò jẹ ọjà òkun fún yóò wà délé wọ́n á máa lò nílò pé kò tí expire bẹ́ẹ̀ sì ni ó ti expire tàbí ó tó fẹ́ máa tàfẹ́ lòmíì lẹ́mìí pé n tó dáa lòún rà tí ó pé n tó sì rà kò dáa èèwọ̀ ni kí mùsùlùmí kó máa ta nǹkan fún èèyàn ní nǹkan tó jẹ́ pé ó ti expire ní tó jẹ́ pé n tó fẹ́ tà fún kọ̀mà tọ́jú pé èèyàn bá mọ̀ èèwọ̀ ní kéèyàn rarú ẹ o èèwọ̀ ní kéèyàn tarú rẹ o èèwọ̀ ní kéèyàn tarú ẹ̀fẹ́ tí kọ̀mà wípé ó ti expire torí pé tí ẹ bá lọ tarú rẹ̀ ìyẹn ti bọ́ sínú nǹkan èèwọ̀ tí í ṣe al-ghish ó ti bọ́ sínú òjòòró tọ́jú pé èèwọ̀ ni mùsùlùmí ọ̀rọ̀ máa sọ òjòòró àbí ìsàsánà wọn sọ fún ọ̀rọ̀ rẹ̀ ó ní pé man ghasha falaysa minni ẹ má jẹ́ pé ọmọ ìsọjòòró fáwọn èèyàn ọmọ tajà jìbìtì fáwọn èèyàn ọjọ́ òjòòró tẹ́ pé kò ní sàlàyé bó ti rí fáwọn èèyàn àbí ìjẹ́ òye àyí pé irú ẹni bẹ́ẹ̀ ń kọ́ o kò sínú ọmọ lẹ́yìn òun tòótọ́ lẹ́yìn túmọ̀ sí pé a gbọ́dọ̀ ṣọ́ra fún àti máa ta nǹkan táà ní sàlàyé ẹ̀ fáwọn èèyàn ìtọ́ ń bẹ́ẹ̀ láwọn nǹkan àpamọ́ a gbọ́dọ̀ sàlàyé wípé ọjà yìí ó ti fẹ́ expire o àbótí expire o eléyìí jẹ́ ẹlẹ́ẹ̀kejì tó bá jẹ́ pé ọmọ ìyá mi àwọn nǹkan tó wájú pé ẹni ìbá ti wá mọ̀ torí pé a ṣàlàyé fún kò sí fànírà fún èèyàn torí pé ẹlòmíì máa fẹ́ lo nǹkan tó ti expire fún nǹkan kan míì tó ní bùkátà sí eléyìí ò sí tó burú bíi kí èèyàn tà tábà ti fi rí pa àti rí májẹ̀mú méjì yìí kò sí tó burú bíi kí èèyàn rà lọ́jọ́ pé àti rí májẹ̀mú yìí báyìí torí pé èèyàn bá tá rí pé àwọn ẹni yìí wọ́n tó fẹ́ máa tà fáwọn èèyàn ni wọ́n tọ́wọ́ bá lọ ẹni bá jẹ́ pé èèyàn ti mọ̀ pé alámọ̀rí yìí ó fẹ́ ra ọjà yìí ó náà tó fẹ́ lọ mọ́ tà fáwọn èèyàn bẹ́ẹ̀ sì ló ti expire
kéèyàn má tà fúnra àwọn ẹni bẹ́ẹ̀ o torí pé tí ẹ bá lọ tà fẹ́ni tó fẹ́ lọ tó ta òun lè ti mọ̀ pé ó ti expire yóò rà lówó tí ó pọ̀ yóò wà ló máa tà fáwọn èèyàn bí ìgbà pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ni eléyìí kò bá ojú mu pàápàá tí ẹ bá rí pé èèyàn tí èèyàn ń ta ọjà fún yóò tún lọ máa tó ta ní tó o sì mọ̀ pé ọmọ tà fáwọn èèyàn kì í wulẹ̀ sọ fún yín pé ó ti fẹ́ expire àbọ̀ ti expire ọ̀ràn ìbàjẹ́ lọ́wọ́ nu ẹ̀ṣẹ̀ tí wọ́n ń gbà ń bẹ̀ wọ́n máa pẹ́ fún wọn náà tó di pé ọ̀ràn ẹni tí ń ṣèbàjẹ́ ọ̀ràn lọ́wọ́ kéèyàn máa sọ òdodo níbi oyin tó fẹ́ tà ẹmọ ìyá mi wọ́n mọ̀ lóore púpọ̀ ju orí mọ̀ bẹ́ẹ̀ bí kéèyàn jẹ́ kí owó téèyàn gbà kó jẹ́ owó halal owó tí ó lè kó fún èèyàn kó jẹ́ owó halal kì bá jẹ́ kó kéré kékeré rẹ̀ àlùbáríkà rẹ̀ ó jẹ́ kó pọ̀ ju bó ti rí lọ bẹ́ẹ̀ náà owó tó ń bẹ́ẹ̀ bí kéèyàn máa gba owó kọ́ máa wọ́n kó rí owó ọ̀pọ̀ kó wọ́pọ̀ fẹ́ pé ọ̀nà èrú ọ̀nà jìbìtì ọ̀nà apámọ́ ẹnìkejìlá ọ̀fẹ́ fi kó jọ tó bá kówó ìjọ kọ̀mọ̀sí àlùbáríkà ń bẹ ọmọ ìyá mi kì bá pọ̀ a gbọ́dọ̀ sọ̀rọ̀ fáwọn nǹkan yìí àlùbáríkà owó ni ká máa wà pípọ̀ rẹ̀ lásán lọ́ba yóò ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká jìnà sí àti máa ta ọjà tí a bá rí pé ó ní ìrújú nínú ọjà tó ti expire tó yẹ kó lè kó wàhálà bá ẹlòmíì ó lè kó nira báwọn èèyàn ó lè kó àìsàn bá wọn ó lè kó sínú ìyọnu a gbọ́dọ̀ jìnà sí kẹ́kẹ́ bá sọ pé òun ní bùkátà sí mọ́jàmẹ́ta kálẹ̀ a gbọ́dọ̀ rí ń bẹ̀ lọ́ba yóò ṣàánú wa o Allahumma salli ala Muhammad wa sallim.